àfi kí gbogbo àwọn olólùfẹ́ Pasuma wọlé àdúrà báyìí o. Sẹ́yìn náà ti gbọ́ ìran tó bani lẹ́rù tí àwọn wòlíì méjì ọ̀tọ̀ọ̀tọ̀ rí sí Pasuma lọ́jọ́ kan náà. Àwọn méjèèjì sì sọ nǹkan kan náà. Ó máa wá ga báyìí o. Sẹ́yìn náà ti gbọ́ ohun tí Òtòló sọ nípa Femi Adebayo táwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní gbàgbé ẹni gbàgbà ọtí lórí ayélujára. Àwọn kan ṣe ń dá Femi láìbí pé kò yẹ kó ṣe bẹ́ẹ̀ làwọn míì ń gbè lẹ́yìn rẹ̀ pé ohun tó yẹ kó ṣe gan-an nìyẹn. Èyí lohun tó ṣẹlẹ̀. Ẹ farabalẹ̀ kẹ́ wá nǹkan fìdílé kẹ́ gbọ́ àkójọpọ̀ ìròyìn yìí lẹ́kùnrẹ́rẹ́. Ó máa wá ga báyìí o. Sẹ́yìn náà ti gbọ́ ohun tí Òtòló sọ nípa Femi Adebayo táwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní gbàgbé ẹni gbàgbà ọtí lórí ayélujára. Àwọn kan ṣe ń dá Femi láìbí pé kò yẹ kó ṣe bẹ́ẹ̀ làwọn míì ń gbè lẹ́yìn rẹ̀ pé ohun tó yẹ kó ṣe gan-an nìyẹn. Èyí lohun tó ṣẹlẹ̀. Ẹni tó bá jẹ́ olólùfẹ́ eré àgbéléwò àbí eré orí ìtàgé Yorùbá láti bí 20 ọdún sí 30 ọdún sẹ́yìn yóò mọ àgbà òṣèré ilẹ̀ wa tó jẹ́ ọmọ bíbí ìlú Ògbómọ̀ṣọ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ni Mustapha Bakare tí àwọn èèyàn mọ̀ sí Òtòló. Ẹni tó bá mọ̀ dáadáa yóò mọ̀ pé gàǹbàrí rẹ̀ ti jẹ díẹ̀ nínú obì kẹyìn tó pọ́n torí pé kì í ṣe ọmọdé onítíátà rárá. Àgbà òṣèré tí kì í sábà hàn nínú eré mọ́ yìí ló ṣe àwọn àlàyé kan nípa ìrìn àjò rẹ̀ gẹ́gẹ́ bí òṣèré, àwọn ìgbésẹ̀ kan tó ti gbé sẹ́yìn àti àwọn àṣírí àgbọ́kọ̀hà kan tó tú nípa agbo òṣèré wa níbi ìfọ̀rọ̀wérọ̀ kan tó ṣe láìpẹ́ yìí nígbà tó ń ṣe àlàyé lórí ìdí tí ìṣẹ́ àti ìyà fi ń bá púpọ̀ nínú àwọn àgbà òṣèré ilẹ̀ wa fínra. Ó sì máa ń le débi pé àti ẹ̀ ti jẹun fún ọ̀pọ̀ wọn nígbà míì máa ń dìnira. Àgbà òṣèré yìí ṣàlàyé pé kì í ṣe pé àwọn kò rówó nídìí iṣẹ́ fíìmù táwọn yàn láàyò tàbí bóyá àwọn jẹ́ onínàkúnà bí àwọn èèyàn ṣe máa ń sọ lọ́pọ̀ ìgbà. Ó ní ohun tó ṣẹlẹ̀ ni pé àwọn tó ń gbé sinimá jáde nísẹ̀yìí ti dẹ́yẹ sí àwọn tó jẹ́ àgbààgbà agbo òṣèré. Ó ní wọn kì í pe àwọn àgbàlagbà ṣiṣẹ́ mọ́. Òtòló ní wọ́n ti kó ara wọn jọ sínú ẹgbẹ́ kan tó sì jẹ́ pé ara wọn nìkan ni wọ́n máa ń fún ní ipa láti kó nínú eré. Àgbà òṣèré tó jẹ́ ẹni ọdún 18 ní ọ̀rọ̀ náà lè débi pé tí wọ́n bá ní ipa arúgbó láti kó nínú eré dípò tí wọ́n máa fi pe àwọn àgbà òṣèré níṣe ni wọ́n máa múra fún ọ̀dọ̀ ẹgbẹ́ wọn láti ṣe bí arúgbó nínú fíìmù náà. Ó ní àwọn nǹkan báyìí ló sábà máa ń fà á tí nǹkan máa fi ń le fún àwọn àgbà òṣèré torí pé bó ṣe wù kí àjẹsẹ́kù rẹ̀ lè pọ̀ tó tí owó ò bá wọlé kún ìtó ti wà nílẹ̀ níṣe ló padà máa ná tán. Àgbà òṣèré yìí ṣàlàyé pé nígbà míì àwọn lè má rí iṣẹ́ ṣe ju bí ẹ̀mẹrin lọ lọ́dún. Òtòló tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ pé tí àwọn bá sì gbìyànjú láti gbé fíìmù jáde báyìí ó ní owó tí àwọn gbajúmọ̀ òṣèré ayé òde òní máa ń béèrè sábà máa ń kọjá agbára àwọn. Nígbà tó ń ṣe àlàyé yìí ló mẹ́nu lé ìṣẹ̀lẹ̀ kan tó ṣẹlẹ̀ láàrin Fẹ́mi Adébáyọ̀ àti àgbà òṣèré ilẹ̀ wa mìíràn Olúwaṣẹ̀san Àdìó tí àwọn èèyàn mọ̀ sí Òjògẹ́ ní bí ọdún mélòó kan sẹ́yìn. Nígbà tó ń sọ̀rọ̀ Òtòló ní wọn lára àwọn ọmọ wa tó gbajúmọ̀ dáadáa báyìí ni Òjògẹ́ bá lọ pé jọ̀wọ́ bá mi ṣiṣẹ́ yìí ló bá ní kí Òjògẹ́ lọ mú mílíọ̀nù 2 wá. Òjògẹ́ wá ní àbórí ẹ̀ dàrú ni èmi ni mo gbé ẹ dàgbà. Ó ní bàbá ìfọwọ́sowọ́pọ̀ tẹ́yìn lò nígbà ayé yín yẹn ni kò jẹ́ kẹ́ ẹ rí ṣe o. Ọ̀rẹ́ mi ní lágbájá níbi tó yẹ kẹ́ ẹ ti gba 10,000 ẹ máa ní kó lọ mú 1,000 kan wá. Ẹ wá máa jọwọ́ lẹ̀ ó ní ò jẹ́ kẹ́ ẹ rí ṣe o. Kò sì sí yẹn fún àwa níbí nítorí pàwá fẹ́ lówó. Òjògẹ́ ní níṣe lòun wọ yàrá lọ tóun lọ ń sunkún. Kò sì padà sí nínú iṣẹ́ yẹn. Ó ní tí òun bá tiẹ̀ máa gba owó jálẹ̀jálẹ̀ lọ́wọ́ Òjògẹ́ tí òun bá fẹ́ fi ṣe pé bàbá ẹ̀yin lẹ tọ́ mi dàgbà òun á gba 800,000 naira. Kí ìyẹn ò sì ní ju bóyá 300,000 lọ́wọ́ lọ. Lóun yóò gba 800,000 800 nìkan san. Ó ní tóun bá fi lè lọ sí oko eré mílíọ̀nù kan náírà ni òun máa ń gbà lójúmọ́. Ẹ wá ní òun yóò lo ọjọ́ 4 lọ́dọ̀ yín. Òun wá gé sí 2 dípò tí òun máa gba 1 million naira òun gé sí 500,000 lójúmọ́. Ọjọ́ 4 yẹn jẹ́ 2 million. Ó ní pé òun wá tún fojú àánú wò pé bàbá mi náà lẹ́jẹ́ ni mo fi ní kẹ́ ẹ lọ wá 800,000 wá. Ìyẹn á jẹ́ 200,000 lójúmọ́ màá kàn fi jẹun ni. Ó tún wá ya àwọn fíìmù tó le koko yẹn bọ̀bọ́ yẹn kò wá pe Òjògẹ́ síbẹ̀. Èmi àti ẹ̀ súnmọ́ra wa ò ṣùgbọ́n òun àti Òjògẹ́ súnmọ́ra jù yẹn lọ. Nítorí Òjògẹ́ mọ bó ṣe dàgbà. Fẹ́mi Adébáyọ̀ ló sọ̀rọ̀ yìí fún Òjògẹ́. Òjògẹ́ sì ló tọ́jú Fẹ́mi Adébáyọ̀ dàgbà. Báyìí ni Òtòló ṣe ṣe àlàyé ìṣẹ̀lẹ̀ yìí nínú ìfọ̀rọ̀wérọ̀ tó ṣe náà. Ìfọ̀rọ̀ ibi tó ti sọ̀rọ̀ yìí sì ti ń káàkiri orí ayélujára. Kódà àwọn èèyàn ti ń kọ ìhà oríṣiríṣi sí ìṣẹ̀lẹ̀ náà. Nǹkan ṣe ní gẹ́gẹ́ bí ọmọ olúwàbí ó yẹ kí Fẹ́mi lè wò ó ṣe fún Òjògẹ́. Bẹ́ẹ̀ làwọn míì ní ṣíṣe bí ọmọ olúwàbí yẹn ló kó bá àwọn ará ìṣáájú. Wọ́n ní bó ṣe ṣe ìyẹn gan ló tọ̀nà nítorí iṣẹ́ níṣẹ́ yóò máa jẹ́ lọ́jọ́kọ́jọ́ kò sì jẹ́ ká dà á pọ̀ mọ́ nǹkan míì. Arábìnrin Adékọ̀yà Francisca tó sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí ní Wùmí Toríọlá dúpẹ́ lọ́wọ́ Fẹ́mi Adébáyọ̀ nígbà tó ṣe àfihàn fíìmù rẹ̀ Queen Latifah. Ó ní Fẹ́mi Adébáyọ̀ kò gba títì lọ́wọ́ òun. Tó bá lè ṣe fún Wùmí Toríọlá ó yẹ kó lè ṣe bẹ́ẹ̀ fún Òjògẹ́ láti ṣe àtìlẹ́yìn fún. Ẹlòmíì tó tún sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí ní nǹkan tí Fẹ́mi ṣe yẹn kò dára rárá. Owó Òjògẹ́ kọ́ ló máa mú ní ọ̀rọ̀ sí i. Mo jẹ́rìí Ibrahim Chata. Orúkọ rere
rere sàn ju wúrà àti fàdákà lọ, ṣùgbọ́n ìwà ọmọlúwàbí kò jẹ́ nǹkan kan fún wa mọ́ lóde òní. Owó yìí náà ni. Wẹ́ni Yusuf Títú ẹ̀wẹ́ ní Gábèlò ti lo gbogbo ọjọ́ ayé rẹ̀ láti sin àwọn òṣèré yòókù. Kò tún yẹ kí Fẹ́mi Adebayo náà tún tẹ̀síwájú níbi tí bàbá rẹ̀ ti dúró. Ṣùgbọ́n ẹ̀yin èèyàn ẹ gbọ́ kí lẹ̀yin rí sí ọ̀rọ̀ yìí, ẹ jọ̀wọ́ ẹ jẹ́ ká mọ̀ ní abala àríwísí. Àfi kí gbogbo àwọn olólùfẹ́ Pasuma wọlé àdúrà báyìí o. Sẹyin náà ti gbọ́ ìran tó bani lẹ́rù tí àwọn wòlíì méjì ọ̀tọ̀ọ̀tọ̀ rí sí Pasuma lọ́jọ́ kan náà. Àwọn méjèèjì sì sọ nǹkan kan náà. Wòlíì méjì ọ̀tọ̀ọ̀tọ̀ rí nǹkan kan náà sí Pasuma lọ́jọ́ kan náà. Bẹ́ẹ̀ ni òwe Yorùbá kan ló ní alágbẹ̀dẹ tó ń lurin lójú kan náà láìsíwọ́. Dájúdájú ó ní ohun tó rí níbẹ̀ ni. Àti pé ọ̀kan lára àwọn wòlíì yìí fi ọ̀rọ̀ ránṣẹ́ sí olóògbé Sisi Quadri kó tó di pé àjálù ikú rẹ̀ wáyé. Eléyìí ló fà á táwọn èèyàn fi ń kígbe pé gbogbo olólùfẹ́ fújì kárí ayé, pàápàá jùlọ àwọn olólùfẹ́ àgbà olórin fújì ilẹ̀ wa ní Wàsíù Àlàbí Ọ̀tẹ́dọ́lá tí gbogbo ayé mọ̀ sí Pasuma, ní kí wọ́n tètè wọlé àdúrà fún olórin fújì yìí àti gbogbo èso tó jáde lára rẹ̀ tó fi mọ́ mọ̀lẹ́bí rẹ̀. Pé kí ìran ibi yìí má ṣẹlẹ̀ sí òun àti ìdílé rẹ̀. Níṣẹ́ làwọn èèyàn ti ẹ̀fẹ́ kọ́kọ́ kó ọ̀rọ̀ wòlíì àkọ́kọ́ yìí dànù. Kódà wọ́n ti ní kó gbẹ́nu rẹ̀ sọ́hùn pé irọ́ ló ń pa. Ṣùgbọ́n ohun tó dá ìbẹ̀rù bojo sílẹ̀ tó sì ṣe àwọn èèyàn ní kàyéfì ni bí wòlíì míì ṣe jáde. Ó sì sọ ìran tó jọ mọ́ ohun tí wòlíì àkọ́kọ́ sọ. Ó sì ṣe pé ìran ẹlẹ́ẹ̀kejì jọ mọ́ tàkọ́kọ́ nìkan ò, kódà ẹ̀dá rẹ̀ ni. Àfi bí ẹni pé àwọn wòlíì yìí ti rí ara wọn tẹ́lẹ̀. Ohun tó tún wá jẹ́ kí àwọn èèyàn tún fẹ́ gba ọ̀rọ̀ náà gbọ́ tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní gba àdúrà ní kíkankíkan. Ní àwọn èpè rabandẹ̀ tí àwọn wòlíì yìí ń gbé ara wọn sẹ́ àti àwọn ọ̀rọ̀ líle tó ń jáde lẹ́nu wọn. Pé tó bá jẹ́ pé irọ́ ni àwọn ń pa lórí ìran tí àwọn ní àwọn rí yìí, ó rí báyìí kó ṣẹlẹ̀ báyìí sáwọn. Wòlíì kan tó ní ìjọ tí orúkọ rẹ̀ ń jẹ́ God City tó wà ní ìpínlẹ̀ Èkìtì nì. Wòlíì Múyìwá Akọgun ló kọ́kọ́ jáde sọ̀rọ̀ nípa ohun tó ní Ọlọ́run fi hàn òun nípa ọkùnrin olórin fújì táyé ń fẹ́ náà. Eléyìí wáyé lásìkò tí ètò ìsìn ọjọ́ ìsinmi lọ lọ́wọ́ nínú ìjọ rẹ̀ lọ́jọ́ àìkú Sunday ọjọ́ kejì oṣù kọkànlá ọdún tá a wà yìí. Nínú ọ̀rọ̀ rẹ̀ wòlíì yìí ní mo fẹ́ kẹ́ ẹ fi fọ́nrán yìí ránṣẹ́ sí Pasuma tẹ́ ẹ bá mọ̀. Mi ò ní káwọn èèyàn má bú mi o. Mi ò sì ní kí wọ́n má fi èpè ránṣẹ́ sí mi. Kò tiẹ̀ jẹ́ tuntun sí mi. Kẹ́ ẹ mọ̀ pé lórílẹ̀‐èdè Nàìjíríà àwọn èèyàn máa ń fi iṣẹ́ tí èèyàn bá ń jẹ́ sílẹ̀ ni kí wọ́n máa dojú ìjà kọ ẹni tó ń jíṣẹ́ náà. Wọ́n ti pé lọ́jọ́ sí mo jíṣẹ́ kan fún Lizzy Anjorin, kàkà kó gbé ìgbésẹ̀ lórí rẹ̀ èpè ló fi ránṣẹ́ sí mi. Odindi oṣù kan ló fi ṣe fídíò tó fi ń gbé èmi àti àwọn ọmọ mi ṣépè. Wọ́n fi iṣẹ́ ìránṣẹ́ sílẹ̀, wọ́n wá dojú ìjà kọ ẹni tó ń jíṣẹ́ náà títí tó fi ṣẹ̀ sí àgbáyé. Bẹ́ẹ̀ náà ni mo sọ ti Sisi Quadri lórí pẹpẹ yìí. Ó ní ẹ jẹ́ kí ọkùnrin náà lọ gbàdúrà, ṣùgbọ́n àwọn èèyàn kò dá mi lóhùn. Kò sí orúkọ tí wọn ò pè mí tán. Wọ́n ti ẹ̀ ní wòlíì èké ni mí. Èyí tí mo sọ fún Tóyìn Abraham, òun ò gbé mi ṣépè o, ó gbé ìgbésẹ̀, ó ní kí ni kí n ṣe. Mo ní kó lọ ṣe báyìí, kó lọ ṣe báyìí, mo sì fi ẹni tó ní ẹ̀mí mi búra. Orí ayélujára la wà yìí, ẹ pè é kẹ́ ẹ béèrè lọ́wọ́ rẹ̀. Láti ọjọ́ tí mo ti jíṣẹ́ yìí fún un tó ti pè mí pé kí ni kí òun ṣe tí mo sì sọ fún un. Mi ò ṣe nǹkan kan ní ṣọ́ọ̀ṣì mi kí n ní kó fowó ránṣẹ́ tàbí pé mo nílò owó tàbí ìrànlọ́wọ́ kankan láti ọ̀dọ̀ rẹ̀ tàbí àdúrà tí mo yàn fún pé kó fowó ránṣẹ́ pé a fẹ́ ṣe nǹkan kan. Irú eléyìí kò ṣẹlẹ̀. Mo fẹ́ kí iṣẹ́ ìránṣẹ́ yìí kan Pasuma lára. Tó bá sì ní ẹnikẹ́ni tí iṣẹ́ tí mo fẹ́ jẹ́ náà bá bí nínú, mo fi Ọlọ́run bẹ̀ yín o. Ẹ má bínú, ẹ gbà bí mo ṣe sọ. Ẹ bá fẹ́ràn rẹ̀, ohun tẹ́ ẹ lè ṣe ni pé kẹ́ ẹ máa fi àdúrà ràn lọ́wọ́. Òun náà ní àwọn tó ń gbàdúrà fún, ó ní àwọn wòlíì àti àwọn àfáà. Ṣùgbọ́n ohun tí mo rí ni pé àwọn èèyàn kí Pasuma àwọn ń kí kú oríire. Bí wọ́n ṣe ń kí mo rí táwọn kan ń lu ìlù tí wọ́n ń jó tí wọ́n ń kọrin fún un. Ṣùgbọ́n lójijì ni mo rí tí ìlù náà dúró, tí orin náà dúró, tí gbogbo àwọn tó ń kí tí wọ́n ń bá yọ̀, mo rí i pé wọ́n yí èdè padà. Wọ́n sì bẹ̀rẹ̀ sí ní kí pẹ̀lẹ́. Lójijì ni mo kàn rí ìròyìn yàjóyàjó, ìròyìn náà sì mi orí ayélujára. Wá di ohun táwọn èèyàn ń sọ káàkiri. Mo fi Ọlọ́run bẹ̀ kó lọ múra sí àdúrà. Rí ìròyìn tí kò dára, ẹni tó bá ti lógo yóò lọ́tà. Ẹni tó bá sì ti lọ́tà, ó máa lógun. Alhaji Pasuma ẹ múra sí àdúrà o. Lákọ̀ọ́kọ́ ohun tí wọ́n ń jó sí ni ìṣẹ̀lẹ̀ náà. Ó kàn yí bírí ni. Báyìí ni wòlíì ṣe ṣe àlàyé ìran torí yìí. Ó sì tún gbà ládùúrà pé ìran ibi àti àlá ibi kò ní ṣẹ mọ́ àgbà olórin fújì táwọn èèyàn tún máa ń pè ní ọ̀gá ńlá yìí lára. Ó ní òun kò ní kí àwọn èèyàn má bú òun o, ṣùgbọ́n òun ti jíṣẹ́ tí Ọlọ́run fi rán òun. Lẹ́yìn tí ọ̀rọ̀ wòlíì bẹ̀rẹ̀ sí ní tàn káàkiri orí ayélujára, ní wòlíì míì tún jáde lọ́jọ́ kan náà tó sì tún ní Ọlọ́run rán òun sí Pasuma. Wòlíì tí orúkọ rẹ̀ ń jẹ́ Yínká Kings Ọmọlé sọ ní tiẹ̀ pé òun kì í ṣe wòlíì tó máa ń dédé sọ̀rọ̀ o, òun kì í sì ṣe wòlíì tó máa ń torí òkìkí sọ̀rọ̀. Ní iṣẹ́ tí Ọlọ́run bá rán òun lòun máa ń jẹ́. Bẹ́ẹ̀ lòun náà sọ pé òun mọ̀ pé àwọn èèyàn máa já wáyà ẹnu sí òun lára. Ó ní àwọn kan tiẹ̀ máa ṣépè fún òun, ṣùgbọ́n òun rọ̀ wọ́n pé kí wọ́n lo agbára àti okun yìí láti gbàdúrà
lórí ìran tí òun rí yìí. Wòlíì Ọmọlé ní kí àwọn èèyàn má sọ pé ìran burúkú ni òun sábà máa ń rí o. Ó ní ohun tí Ọlọ́run bá fi hàn òun nìkan ni òun máa ń sọ. Ó sì tún gbé ara rẹ̀ ṣépè pé tó bá jẹ́ pé irọ́ tàbí àròsọ ni ọ̀rọ̀ tí òun sọ yìí. Wòlíì Ọmọlé yìí ní Olúwa ní kí Alhaji Pasuma gba àdúrà kí ìran ibi má ti ṣẹ mọ́ wọn lára. Ohun tí a mú mi rí ni pé àwọn èèyàn ń ba jó wọ́n ń ba yọ̀ ṣùgbọ́n lójijì ni wọ́n tún sọ pé kó pẹ̀lẹ́. Ohun tó dé tí wọ́n fi ń kí mi ò mọ̀ o ṣùgbọ́n ohun tí wọ́n gbọ́ tí wọ́n fi ń kí kò dára rárá. Ó wá rí i pé ìròyìn yẹn gba gbogbo orí ayélujára tó sì kárí ayé. Olúwa ní kó gba àdúrà dáadáa kí ìran ibi má ṣẹ mọ́ lára. Lẹ́yìn ni wòlíì ẹlẹ́ẹ̀kejì náà sì tún ṣe àlàyé ohun tó rí nínú ìran rẹ̀. Eléyìí ló jẹ́ kí àwọn èèyàn pàápàá jùlọ àwọn tó ti ṣe alábàápàdé ìran wòlíì àkọ́kọ́ bẹ̀rẹ̀ sí ní bẹ̀rù. Wọ́n ní ó ti di ẹlẹ́ẹ̀kejì tí ìran yìí kan náà máa jáde lọ́jọ́ kan náà. Ilẹ̀ jẹ́ pé ọ̀pọ̀ nínú wọn ni kò gba ọ̀rọ̀ wòlíì alákọ̀ọ́kọ́ yìí gbọ́. Wọ́n ìgbà tó ti tún wá jáde lẹ́nu wòlíì ẹlẹ́ẹ̀kejì ti dá ìbẹ̀rù bojo sílẹ̀ sí wọn lọ́kàn. Tí wọ́n sì ń rọ gbogbo ènìyàn láti máa rántí Pasuma Làbí nínú àdúrà wọn pé kí Ọlọ́run má jẹ́ kí aburú kankan ṣẹlẹ̀ sí òun àti ìdílé rẹ̀.